arẹwà 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 mama mẹwàá lọ ọmọ mi o. Yorùbá ní tó bá kọ wájú sí ẹ̀kọ́ ta tó bá kẹ̀yìn sí ẹ̀kọ́ ta tó bá kó wọn nìkan kò tẹ̀rù ara ẹ̀ pa ó ti kí mi nìkan báyọ̀ kí ni kí n ṣe. Dàmí pé ló ti padà wálé. Ìfẹ́ àárọ̀ mi, ìfẹ́ ayé mi, ẹjọ́ ló kó lẹ̀ tó ròyìn. From all indication, she was hypnotized. Ẹbí ẹ̀kọ́ kò finúfíndọ̀ kẹrù kúrò lé. Ìjà lára ń tán bọ̀rọ̀. Bó tẹ̀ jẹ́ pé aṣọ fóònù náà kò yẹra fẹ́ bí. Ìṣó ẹni bá ń ta, a máa fọwọ́ bò jẹ ni, àmọ́ kò pọ̀. Ọbẹ̀ wa ti gọmọ lọ́wọ́ báyìí. Bá a sọ bẹ́ẹ̀ nù kò ṣe nǹkan kan, ọbẹ̀ ti ṣe ohun tó fẹ́ ṣe. Mo nífẹ̀ẹ́ dá mi pẹ́. Gbogbo nǹkan tí mo ní lé mi pátápátá bí ó sì dá mi pé àtọ́lọ́. I'm nowhere near it. I cannot live without dá mi pẹ́. Tí n bá wá ní kí n gbá dá mi pẹ́ padà, kó má bá wa gbé. Káyọ̀ tí mi kún, kí n wá fulfilled, kí fi ayé mi padà sínú life mi. Ṣé mi ò ní joyè abáramóore jẹ́ fún Tómi? Ọmọ ọlọ́mọ tó ń ṣiṣẹ́ jẹ́jẹ́ kò mọ̀ mí rí, kò mọ́mọ́ mi rí. Out of empathy, out of human feelings ló fi gbé gbèsè tó gbé. Kò gbé gbèsè tó gbé àti get attention mi kí n fẹ́ oníyàwó. Ó gbé gbèsè tó gbé kí lọ́mọ kékeré tí ò lẹ́ṣẹ̀ lọ́rùn yìí máa kú lórí ẹ̀ṣẹ̀ tí ó mọ̀ báyìí. Èmi ni mo sọ pé pẹ̀lú bó ṣe farapa nínú ìgbésẹ̀ tó gbé yìí má fẹ́. I will marry her. I will marry her daughter. Gbogbo àléébù ara ẹ̀ máa fojú fò. Ẹ̀yin tèmi, ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ẹ káàbọ̀ padà sórí Ọpẹ́yẹmí Onítàn TV. Lónìí, ọkọ mi part 2, part 3, òun la fẹ́ review báyìí. Ṣó yẹ kí ó ní part 3 àbí kò yẹ kó ní? Bọ̀dá wa, dádì wa, ẹ̀gbọ́n tiwa, Kúnlé Omíṣore, wọ́n wá fi wá sí àárín méjì báyìí. Wọ́n ní pé kí ni kí àwọn ṣe. Gbogbo wa láti wo ọkọ mi part 2 apá kejì. Òun ló jẹ́ kẹtẹ ilé ìkẹwò bóyá pé apá kẹta ni. Mo fẹ́ ká jọ sọ̀rọ̀ ní abala ìránsí nísàlẹ̀. Kí lẹ rò wípé ẹ̀gbọ́n wa yìí, dádì wa yìí lè ṣe lórí àwọn obìnrin méjèèjì tí ó ṣe kìíní. Ẹ jẹ́ àkọ́kọ́ sọ ti Fátómilọ́lá, ẹni tó sacrifice tó wò pé ọmọ yìí ò gbọdọ̀ kú. Ká tún wá wo ti ìyàwó tó jẹ́ pé ìyàwó oníwà pẹ̀lẹ́ ni, kò ń fa wàhálà, kò ń fa jọ̀gbọ̀n. Àwọn dádì wa dẹ̀ sọ wípé àwọn nífẹ̀ẹ́ wọn àkọ́kọ́. Wọ́n ní ìyàwó ìdámipé yìí òun ni ó jẹ́ káwọn dá nǹkan táwọn dá lọ́jọ́ èní. Níṣẹ́ rí kó tó di pé bọ̀dá yìí jókòó wọ́n ń sọ̀rọ̀ ní ibi bíbá ẹ̀. Èmi náà ti rò pé bọ̀dá yẹn ń fi bákan bákan. Mo ti mọ̀ wípé wọn ò fẹ́ kí ìyàwó yẹn Dámipé, ìyẹn ìyá ọmọ wọn, kí ó lọ. Àwọn sì ní feelings fún. Fátómilọ́lá rèé, òun ló ń béèrè yìí pé kí ni kí òun ṣe. Ẹ̀yin tèmi, kò sí. Ó ní pé ọkọ òun kò rẹ́rìn mọ́nú ilé, wípé tóun bá dẹ̀ ní pé kí ọkọ òun kó gba ìyálé òun padà, ṣé wọn ò ní rọ́ òun tì sẹ́gbẹ̀ẹ́. Ṣe rí nǹkan tí èmi fẹ́ sọ. Ó sọ sí ni lẹ́nu, ó buyọ̀ sí ni. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, tí a bá ní ká wò báyìí, tí ọmọbìnrin torí ọmọ oníwà pẹ̀lẹ́ ni, onínúure ni, tí ó bá ní kí ọkọ wọn kí wọ́n gba ìyàwó àárọ̀ padà, nǹkan kan ló máa ṣe o. Lápá tọ̀dọ̀ mi lèmi sọ, kán má jọ gbé, torí tó bá jọ gbé kò possible kí ilé gbóná. Tí wọ́n bá dẹ̀ jọ gbé náà dẹ̀ rí, ọmọ yẹn á kàn máa lọ ṣe bóyá bí ọjọ́ mélòó kan lọ́dọ̀ yẹ. Ọ̀dọ̀ eléyìí ló gbọ́dọ̀ máa wà gbogbo ìgbà, torí wípé she has worked for it, torí pé ó ti sacrifice fún. Ẹ mọ̀ pé nígbà mi wọ́n máa sọ pé tẹ́ bá ti wo àgbàgbé oníyàá méjì, ẹ mọ̀ nínú kí ni wọ́n sọ wípé ọ̀tọ̀ níyà tó bí ni, ọ̀tọ̀ níyà tó tọ́ ni. Ṣé ó yé yín? Ìyá yẹn Dámipé yẹn ló da ẹ̀jẹ̀ lé lórí. Àmọ́ nígbà tí ó yẹ kí ó ṣe nǹkan tí ó yẹ kó ṣe, a mọ̀ wípé a lè dá lẹ́bi, but at the same time ẹni tó wà fún ọmọ yẹn rèé. So àwa lè jẹ́ torí nǹkan tó ṣe yẹn náà ni ó fi jẹ́ wípé tọ̀dọ̀ eléyìí kò sá tún ṣe pé ó lè bímọ mọ́.
so a máa jẹ́ kó fìlì wípé òun ló ní ọmọ gbogbo àwọn lọmọ yẹn gbọ́dọ̀ wà lọ́dọ̀ ẹ̀. àwọn ọmọ máa padà dàgbà o a máa wá wò pé kò ń ṣe ìyá mi àbí kò ń ṣe gbá ọ̀rọ̀ Tómilọ́lá ọwọ́ Ọlọ́run nìkan ló wà, Ọlọ́run ló yé ìyẹn Ifá Tómilọ́lá ọ̀rọ̀ ẹ̀. ṣé wá rí ìyálé dẹ̀rẹ̀ kó fọwọ́ mọ síbi tí ọwọ́ máa gbé tí ó bá wà ní tó jẹ́ pé ọmọ nǹkan ọ̀ràn wá ni ó dẹ̀ ń lọ kó má fi sọ nǹkan tí ò yẹ kó sọ sí inú ọmọ yẹn, torí tí ó bá ń sọ àwọn nǹkan tí ò yẹ kó sọ àfi tó bá yẹ pé ọmọ yẹn ti gbọ́n ó ti ní làákàyè ó mọ̀ wípé nígbà tí mo ní ìdí yẹn síbẹ̀ ìyá mi ni ọmọ yẹn lè try láti figure it out pé ọ̀dọ̀ àǹtí Tómilọ́lá ọ̀dọ̀ mọ́mí Tómilọ́lá ibẹ̀ ni mo gbọ́dọ̀ máa fi sí jù, ọ̀dọ̀ mo gbọ́dọ̀ ti máa jẹun, mo gbọ́dọ̀ ti máa torí pé ó dúró fún mi gẹ́gẹ́ bí ìyá, ọ̀tọ̀ ní pé ilẹ̀ bí mi, ọ̀tọ̀ ní pé òun ṣe nǹkan tó yẹ kó ṣe lórí mi. ṣóyè yín láti wá balance everything up ọwọ́ ọkọ ni, ọkọ ò gbọ́dọ̀ fi síbì kan ju bì kan lọ. láti wá balance it up ọwọ́ ọkọ ni, ọkọ ò gbọ́dọ̀ máa sọ nǹkan tó lọ ṣe lọ́dọ̀ ìyáálé fún ìyàwó, kò dẹ̀ gbọ́dọ̀ máa sọ ti ìyàwó fún ìyáálé, nǹkan tí wọ́n lè fi ní àlàáfíà nìyẹn. àmọ́ tí wọ́n bá jọ gbé lábẹ́ òrùlé kan náà tí n bá ní kí n wò ó dá mi pé náà ìṣó ní wàhálà. ọmọ Ifá Tómilọ́lá náà jẹ̀rẹ̀ ọmọ gidi ni, kò ń ṣe ní wàhálà. tí wọ́n bá bó ṣe jẹ́ pípa àwọn méjèèjì òǹṣó ní wàhálà yẹn ó possible kí wọ́n lè jọ gbé ní abẹ́ òrùlé kan náà, ìyẹn tí ọkọ náà bá ṣe kíni tó ṣe làákàyè. ṣóyè yín tí ọkọ yẹn ṣe gbogbo wọn onísùúrù ni gbogbo wọn tó rọ́kọ náà nísùúrù. ó possible kò jẹ́ wípé tí wọ́n bá jọ gbé kí wọ́n gbé nígbé àlàáfíà àmọ́ kí ọkọ má pọ̀ síbì kan ju bì kan lọ, òun ni àlàáfíà lè fi jọba nínú ilé yẹn. tí wọ́n bá jọ gbé papọ̀ ó máa dà torí wípé ọmọ yẹn á máa rí pé ó ní ìyá méjì lòun. àmọ́ o lápò ọ̀dọ̀ tèmi ó dà pé owó máa fẹ́ wà kí ìyàwó máa rí kọ́kọ́ máa lọ́mọ́kọ, kí ọkọ ìyálé máa rí pé tí ó bá ti ní jẹ́ ṣòro fáwọn méjèèjì wọ́n lè jọ gbé. àmọ́ kí ọkọ máa always tẹ̀ mọ́ ìyálé létí pé má fa wàhálà, má fi ọmọ bú, má fi níwọ̀n gbà yẹn o gbogbo wọn lè gbé kíni wọ́n lè gbé láyọ̀ àti àlàáfíà. ìyẹn ni èmi rò ó, ìdá kí wọ́n jọ gbé àbí kí wọ́n má jọ gbé. máa ní kọ́kọ́ gbà á tí ìyàwó kékeré tí ẹ̀mí ẹ̀ bá gbé ìyẹn Ifá Tómilọ́lá tó bá wò pé nǹkan tí mo lè ṣe ni nǹkan tí ṣá promise mi wípé ìgbà mí ẹnu lásán promise ẹnu lásán gbà mí ó lè padà yí padà. ṣóyè yín tí ọkọ yẹn bá sọ wípé òun ò ní ìdá tó dẹ̀ dúró lórí ọ̀rọ̀ ẹ̀ tí ọkọ yẹn dẹ̀ mọ̀ pé yes òun máa ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ ìgbé àwọn méjèèjì papọ̀ ó lè jẹ́ àlàáfíà. ẹ̀yin Tọ́pẹ́yẹmí nǹkan tí mo rò nìyẹn. ṣó yẹ kí eré àgbéléwò yìí ṣó yẹ kó ní apá kẹta àbí kò yẹ kó ní apá kẹta? ẹ jẹ́ kí n mọ̀ ní abala ìránsí nǹkan tí ẹ̀yin náà bá rí nípa eré yìí, nípa eré àgbéléwò yìí, ẹ jẹ́ kí n mọ̀. ní tèmi o mo rate eré àgbéléwò yìí ní 15/10. wọ́n gba 15 nínú 10. ẹni pé wọ́n já stage eré ni wọ́n gbìyànjú mo nífẹ̀ẹ́ eré gidi gan ni, in fact gan wọn waste time wọn gbà àkókò wa. ẹ̀yin Tọ́pẹ́yẹmí eléyìí tí mo máa fún yín nìyẹn, mo mọ̀ pé tí wò eléyìí fún review náà ni. ẹ̀yin Tọ́pẹ́yẹmí máa ṣe rere, èmi náà máa ṣe rere, gbogbo alájọ máa ṣe rere lápapọ̀. ó dàbọ̀. The love of my life. Olówó orí alẹ́ nobody. Baby, I'm so sorry. Dáríjì mi, mo ti realize mistake mi. Ọ̀nà mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé mi. Ìyá ọkọ mi, ẹ jọ̀ọ́ bá mi bọ́kọ mi. Èmi ni mo fọ́kọ̀ lóòótọ́, but mo ti ẹ̀yin tèmi ẹ má bínú, mo tún rántí ti ọmọ Ṣayọ̀ yìí ni pé mi ò sọ̀rọ̀ nípa ìṣẹ́ rí Ṣayọ̀ yìí by the way lọ̀rọ̀ tiẹ̀ torí pé kò sacrifice kò ṣe nǹkan kan. so mo dẹ̀ like bí ọkọ wọn yẹn bọ̀dà Omiṣore bí wọ́n ṣe treat ẹ̀ lálákọ̀ọ́kọ́ wípé o ti sọ pé kí n mú kan náà ọmọ mi àti ìwọ tí wọ́n fi tì mọ́ta yẹn orí bọ̀dà yẹn pé èmi wò pé torí bọ́n ṣe ń ṣe sọ̀dẹ̀sọ̀dẹ̀ wípé wọ́n ní action bàjẹ́ wọ́n dì pẹ̀lú ẹ̀ ní right way gidi gan ni ìyẹn ni mo tún rántí. ẹ̀yin tèmi ó dàbọ̀.